kí yín káàbọ̀ ní ọ̀sẹ̀ yìí sí orí El Adonai Zaboti Voice TV. Fún ẹ̀yin tẹ́ ń wò wá nígbà àkọ́kọ́, bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àlejò tí mo máa ń gbé wá wọ́n máa dárúkọ wọn fún yín. Fún ẹ̀yin tẹ́ ń wò wá nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti share program wa yìí. Bàbá, ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé. Ẹ kú iṣẹ́ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo àgbáyé. Mo tún fẹ́ kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ọ̀sẹ̀ tuntun. Oṣù tá a wà yìí máa sàn yín sówó, á sì sàn yín sí àìkúbálẹ̀ ọ̀rọ̀. Orúkọ tèmi, orúkọ tẹ́ ẹ ti mọ̀ dáadáa ni Odú ní kì í ṣàìmọ̀ fólóko. Èmi là ń pè ní Woli Baba Confirm JP. Ẹ ṣé gan ni olótùú. Ẹ ṣé bàbá. Mo ní àwọn ìbéèrè fún yín níbí báyìí. Ṣé ẹ tún ní bínú sí mi ní ọ̀sẹ̀ yìí pé ìbéèrè mi máa ń pọ̀? Ìbéèrè mi àkọ́kọ́ lọ lórí ọ̀rọ̀ tí bàbá kan tí ń pe ara rẹ̀ ní Woli Olaguroye Ifáléyìmú tó sọ wípé ó di 2025 kí Nàìjíríà tó pín. Bàbá, ṣé Olúwa sọ fún ẹ̀yin pé ó di 2025 kí Nàìjíríà tó pín ni àbí bàbá yìí ò mọ nǹkan tó ń sọ? Well, mo fẹ́ fi yé gbogbo àwọn tó ń wò mí pátápátá wípé bí Olúwa ò bá ti wí èmi kì í wí. Gẹ́gẹ́ bí ohun tí olóòtú ètò sọ, fídíò yìí gan ti jáde kì í ṣe bí it is more than a month ago, ṣùgbọ́n Olúwa ò tí ì rán mi sí. Nígbà tí Olúwa tébù ọ̀rọ̀ ẹ̀ gangan ni a fẹ́ ṣiṣẹ́ lé orí ọ̀rọ̀ ọkùnrin tó pe rẹ̀ ní wòlíì Olaguroye tó pe rẹ̀ ní Fáléyìmú. Ifá ni kì í ṣe Fáléyìmú, ó yọ ayé ibẹ̀ kúrò ní Ifáléyìmú, òun ni orúkọ ẹ̀. Well, ọ̀rọ̀ tó sọ Olúwa kọ́ ló sọ. Bólúwa bá sọ màá lólúwa ló sọ. Olúwa ló sọ wípé Nàìjíríà tá a wà yìí kò sí ọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Ohun tó sọ níbẹ̀ ni wípé ó di 2025 tí Nàìjíríà tó dà. Kò sọ wípé ó di 2025 kí Nàìjíríà tó pín. Ó yàtọ̀ sí méjèèjì. Òun ò gbà wípé Nàìjíríà máa pín. Olúwa ò sọ fún bẹ́ẹ̀. Sometimes ó máa ń fún mi ní wàhálà nínú ọkàn wípé ṣé Ọlọ́run tó ń lo àwa náà ló ń lo àwọn yìí. Tẹ́ ẹ bá wo olótùú, tẹ́ ẹ bá wo ẹni tó sọ̀rọ̀ yìí gangan, ẹ máa rí pé kò dá pé kò pé. Ẹni tó pe rẹ̀ ní Olaguroye yìí tó sọ ọ̀rọ̀ yìí, ẹ̀yin olótùú, ẹ̀yin gbọ́dọ̀ rí pé kò pé. Sódẹ̀bọ̀ ohun tó sọ yẹn Olúwa kọ́ ló sọ. Èmi dẹ̀ ti béèrè dáadáa lolúwa ṣe ní kí n jáde lónìí. Olúwa kọ́ ló sọ. Nàìjíríà máa pín, òsínwó ìfẹ́ ṣe. Nàìjíríà ò dẹ̀ lè dá àfi tí Yorùbá nation máa jáde lára Nàìjíríà ni. Ẹ ṣe gan ni 2025 tẹ́ sọ yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀. That time gangan tẹ́ sọ yẹn Nàìjíríà máa tún ti worst than bá ṣe wà nínú ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ tó ń wò wá, a fẹ́ jẹ́ kí ẹ jọ ẹ share fídíò yìí fún àwọn èèyàn tó jẹ́ kí wọ́n rí láti lè jẹ́ kó dí ọ̀dọ̀ ẹni tó pe rẹ̀ ní Wòlíì Olaguroye yìí kó lè mọ̀ wípé kò sí ọ̀rọ̀ nínú ohun tí òun sọ pé Olúwa sọ. Olúwa kọ́ ló sọ. 2025 tẹ́rí yẹn gangan ìlú yìí máa tún ti wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ tí a ò bá tí ì pín. Ẹ ṣé gan ni. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá confam ẹ̀yin olólùfẹ́ wa. Mo tún ní ìbéèrè míì fún yín o bàbá, ṣé ẹ bínú sí mi? Kò sí bínú. Bàbá náà tún sọ wípé ọ̀gbẹ́ni Kánú, bàbá wa Sunday Ìgbòho kì í ṣe àwọn ni wọ́n máa gbé orílẹ̀-èdè yìí sílẹ̀, kò ṣe àwọn ló máa jẹ́ kó pín. Bàbá ẹ̀jọ́ táwa ló máa gba orílẹ̀-èdè yìí sílẹ̀ gangan. Orí ẹ̀ ti yí ni. Mo believe pé níjọ́ tí wọ́n interview ẹ̀ yẹn ó ti mu gbóyò. Tí ò bá mu dóyò ni mi ò lérò kó lè ti ẹnu ẹ̀ jáde wípé kì í ṣe Kánú lọ́lọ́run fẹ́ràn.
ṣé ẹ̀yin even àwọn tó ń wò wá gan mọ̀ wípé olúwa ti ti ẹnu ọ̀pọ̀lọpọ̀ wòlíì sọ jáde wípé olúwa ló rán kẹ́nu tí Sunday Igboho tiẹ̀ tí ìjáde ń gbà yẹn olúwa tún sọ ó tún ti ọ̀pọ̀lọpọ̀ ẹnu àwọn wòlíì rẹ̀ kì í ṣe wòlíì wèrè o wípé òun lòun rán Sunday Igboho èmi náà I am part of them tolúwa rán pé ọlọ́run ló rán Sunday Igboho láti tú àwa ọmọ Yorùbá sílẹ̀ kúrò nínú oko ẹrú. Gẹ́gẹ́ bí ohun tí bàbá yìí sọ yìí mo rí pé bí mo ṣe ń wo fídíò yẹn gan ní ìjọ tí mo fẹ́ finalize matter ẹ̀ mo rí pé ó ti mu igbóyó. Tẹ́ bá wo ẹnu ẹ̀ nínú fídíò yẹn wà á pé ẹnu ẹ̀ ń tàsé ẹnu ẹ̀ tóbi bá wọ́n ń tàsé kò mọ ohun tó ń sọ. ṣé o ẹ̀ńgẹ́tì mi olótù kò mọ ohun tó ń sọ. Tẹ́ bá wo ẹnu bàbá tó pe rẹ̀ ní wòlíì tó ní olúwa sọ pé olúwa pé kì í ṣe Sunday Igboho àbí Kánú òun ló máa pìlú yìí. The only way tílù yóò fi lè pín àfi tá a bá tẹ̀lé àwọn èèyàn yẹn kó tú sí. Even Gani Adams gan ò lè ṣe. Gani Adams ò lè pín ìlú yìí. The only way tílù yóò fi nílò pín at the end of the day bá ti ń sọ pé báyìí lolúwa wí àfi tá a bá tẹ̀lé àwọn èèyàn yẹn pé a tẹ̀lé yín ẹ ṣáà máa dání kan jàjà yín ìlú yìí lè má pín o ṣùgbọ́n tá a bá tẹ̀lé wọn with our core heart gangan pẹ̀lú ọkàn wa ìlú yìí máa pín. Ọwọ́ Kálù àti ọwọ́ Sunday Igboho òun nílùú yìí ti máa pín. Ẹ ṣé gan ni. Ẹ ṣé bàbá mo tún ní ìbéèrè mi. Bàbá náà tún wá jáde wọ́n tún sọ wípé àwọn àti àwọn àjẹ́ àwọn lọ ṣe meeting ní London. Wípé ẹni tó bá fẹ́ pín Nàìjíríà kí ó lọ sẹ́wọ̀n. Bàbá kí lẹ lè sọ sí ọ̀rọ̀ yẹn? Ìdí tí wọ́n sọ pé ó ti mú gbó nìyẹn ó ti mú gbó yó sẹ́ Olaguroye ti mú gbó yó nígbà tó máa interview ẹ̀ ìtọ́pẹ́ igbó ló lè dàyàn lórí rútó yẹn. Òun pẹ̀lú àwọn àjẹ́ ọjọ́ lọ sí London wọ́n lọ ṣe meeting wọ́n wá sọ nǹkan táwọn ọjọ́ sọ pé ó ní nǹkan táwọn ọjọ́ sọ ni wípé ẹni tó bá náà máa pín Nàìjíríà ó máa rán lọ sẹ́wọ̀n àbí kó sápò Nàìjíríà. Irọ́ ni gbogbo ẹ̀. Àwọn àjẹ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí fídíò yìí dé ọ̀dọ̀ ẹ̀. Àwọn àjẹ́ mo fún àwọn àjẹ́ ní 7 days sí ìjọ tó máa rí fídíò mi láti wò. Mo fún wọn ní 7 days kí wọ́n fi yọ sí mi. Tí wọ́n bá dẹ̀ wá yọ sí mi tí wọ́n láwọn lágbára máa padà sórí fídíò yìí lórí amóhùnmáwòrán yìí máa padà sọ pé àwọn àjẹ́ yẹn ò tí bàbá Olaguroye sọ wọ́n ti ṣe kí ni wọ́n ti yọ sí mi. Orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti dọ̀tí ó dà pé ó ń fi tábà ó tún fi tábà ẹni tí mo sọ yìí tún fi tábà orí ẹ̀ ti ṣe kí ló ti dàrú. Àwọn yìí ni wọ́n ń jẹ́ kí wọ́n máa bú àwọn wòlíì tí Ọlọ́run gbé kalẹ̀ gangan. Ní ẹ̀yin ìwọ pẹ̀lú àwọn àjẹ́ lọ sí UK ẹjọ́ ṣe meeting ẹ wá ní pé ẹni tó bá máa pín ìlú yìí ó máa rán lọ sẹ́wọ̀n. Ṣé ẹni tí anybody gbọ́dọ̀ ti mọ̀ wípé ẹni tó máa ń ja ìjà ìgbára ikú mẹ́ta ló lè pa nǹkan mẹ́ta ló lè ṣẹlẹ̀ láàrin ìjà ìgbára. Kò dìgbà tí yóò kàn bá sọ àsọtẹ́lẹ̀ olótù kò dìgbà tí yóò kàn bá sọ àsọtẹ́lẹ̀ ìkíní tó lè ṣẹlẹ̀ sí ẹni tó ń ja ìjà ìgbára ni wípé ìdàkí he go into the grave pé wọ́n pa. Ìkejì either they send him into a prison. Ìkẹta kó succeed ohun tó ṣe yẹn. Nǹkan mẹ́ta tó lè ṣẹlẹ̀ ní àwọn tá a dé ń jàjà ìgbára nǹkan mẹ́tẹ̀ẹ̀ta la mú dání wípé wọ́n lè rán wa lọ sẹ́wọ̀n. Ìkejì wọ́n lè pa wá. Ìkẹta Ọlọ́run dẹ̀ lè jẹ́ kí a jẹ lọ tí kì bá ń ṣe Ọlọ́run. Òun sọ pé Ọlọ́run kọ́ ló rán Sunday. Ṣebí ohun tí wọ́n fẹ́ ṣe ni pé kí wọ́n wá pa Sunday Igboho. Òun ní Ọlọ́run ò sí lẹ́yìn Sunday Igboho. Ohun tí wọ́n fẹ́ ṣe ní alẹ́ ìjọ yìí ni pé kí wọ́n pa Sunday Igboho. Tí Ọlọ́run ò bá sí ṣebí tó gbẹ̀yìn yan mi ẹ̀yin èèyàn wa ẹ̀ ń wò wá. Tí Ọlọ́run ò bá sí lẹ́yìn Sunday Igboho ni wọ́n máa pa ní alẹ́ ìjọ yìí. Ṣé ibi tí wọ́n wá rán lọ gangan ibi tó ti ń ṣe fàájì ni òun ò mọ̀. Bàbá ọ̀dẹ̀ tí wọ́n pè ní Olaguroye kò mọ̀ pé ibi tí wọ́n ní wọ́n rán Sunday Igboho lọ ibi fàájì ni ibi tí ọkùnrin ti balẹ̀ ni. So therefore olótù kò mọ ohun tó ń ṣe bó ṣe ń mu dó ló ń fi tábà tí yóò bá ń mu dó ìyẹn máa tì í tí yóò bá wọ́n ń fi tábà orí ẹ̀ á wá máa dúdú. Ẹ̀ ń gẹ́tì bí olótù kò sí ọ̀rọ̀
nínú ohun tó sọ ọlọ́run kọ́ ló ràn tọ́lọ́run bá rán yàn ni àwa máa sọ wípé òun pẹ̀lú àjẹ́ wọ́n lọ ṣe mítìnì ní UK ní London nǹkan táwọn pẹ̀lú àjẹjọ sọ ni wípé èṣù ló rán kò tiẹ̀ jẹ́ kí wọ́n pè yín ní wòlíì ègbé ni fún ẹni tó sọ nígbà tí olúwa ò sọ olúwa ò rán ohun tí mo já fẹ́ sọ fún gbogbo ayé ni wípé gbogbo ohun tí prophet tó gbé rẹ̀ ní wòlíì Olaguroye sọ it is out of it ọlọ́run ò rán ó kàn jáde bóyá èèyàn ló wá rán kó wá fúre mi I don't know ṣùgbọ́n ọlọ́run ò rán ẹ ṣé gan ni God bless you olótù. ẹ ṣé bàbá ẹ kú àtàárọ̀ ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yẹn o ẹ̀yin aráalé kẹlẹ̀ wọn Yorùbá nation no going back àwọn la máa tẹ̀lé gẹ́gẹ́ bí wòlíì yìí tún ṣe sọ bàbá wọ́n ní wọ́n máa mú Gani Adams ṣé Gani Adams wà nínú Yorùbá nation ni torí kò yé mi gbogbo nǹkan tí bàbá yìí sọ. olótù mo ti sọ lẹ́ǹkan ìdídàgbẹ́ bàbá yẹn ń da abẹ́rẹ́ bí ó ń da abẹ́rẹ́ àrò ní ilé tó ti ń tọ́jú àwọn wèrè ìkọkàn àṣà wà bẹ́ẹ̀. Gani Adams is not in the game kò dẹ̀ fi ọjọ́ kan jáde kó la inú ẹ̀ bàbá pé òun ò support Yorùbá nation ó kàn sọ̀rọ̀ yẹn ní abẹ́ ahọ́n ni. ṣàgẹ́tì Gani Adams náà mọ̀ wípé ẹni tó bá lóun fẹ́ sọ pé òun fẹ́ pín ìlú yìí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ lẹ́ẹ̀kan ló máa ṣẹlẹ̀ sí sódì òun ò rẹ́dì òun dẹ̀ kẹ́lé fara ti ìjọba. Gani Adams ó fi ara ti ìjọba òun náà dé mọ̀ wípé anybody tó ó bá dúró pé wọ́n ní láti pín Nàìjíríà kò sóhun tí ìjọba lọ́wọ́lọ́wọ́ ìjọba Buhari yóò lè ṣe fún kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ àsọtẹ́lẹ̀ yẹn ẹni tó bá fẹ́ jáde níjáde wípé wọ́n máa pín ìlú yìí ìjọba Buhari rẹ́dì láti pa. So therefore it takes courage it takes somebody that God sent tí ọlọ́run ò bá rán Sunday kò lè it won't go to that length láti padà sẹ́yìn. tẹ̀lọ́lá àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wá sílé ẹ̀ fíìmù tí wọ́n ṣò fún yẹn ó jẹ́ kó ti padà sẹ́yìn nígbà tó tún di ẹlẹ́ẹ̀kejì fíìmù yẹn ó jẹ́ kó ti padà sẹ́yìn kó padà sẹ́yìn níbi tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Sunday Igboho sì tún sọ wípé no going back Yorùbá nation òun ni Yorùbá nation jẹ́. So therefore kò sí nǹkan tó kàn Gani ta ló fi kí ló fẹ́ mú Gani Adams fún kò sí Gani Adams tó dúró pé òun ò fẹ́ lọ mẹ́ẹ̀kì ẹ̀rọ kí ìjọba máa mọ òun ní nítorí èrò ṣe pé ó ń jà sọ́tún ó ń jà sọ́tún kò tí ẹ̀ jà sọ́tún Yorùbá. Mo ti sọ àsọtẹ́lẹ̀ yẹn ní ìgbà kan wípé ọ̀gbẹ́ni ìṣe Gani Adams ń pè ní ààrẹ àkànfò yìí ọ̀rọ̀ wa ni kó lè wọlé sínú Yorùbá nation ṣùgbọ́n ìgbà tó débẹ̀ ó rí pé bàbá Sunday Igboho gbà ó ṣàtẹnumọ́ pé no going back. Tó bá tú àkókò mo ti sọ àsọtẹ́lẹ̀ yẹn náà tẹ́lẹ̀ ó máa tí kíní ìbá ṣẹlẹ̀ tó máa padà sí ó ti padà síbẹ̀ báyìí òun lọ́ fi jẹ́ olórí àwọn àmọ̀tẹ́kùn yẹn. So therefore ẹ̀yin ọmọ Yorùbá ó ti tú àkókò kojú yín kó là ó ti tú àkókò tẹ́ni láti mọ wòlíì yín ó ti tú àkókò tẹ́ni láti mọ ẹni tí Ọlọ́run rán sí yín. Èmi kì í ṣe agitator I am not an agitator Ọlọ́run kàn rán èmi pé kí n sọ kí n máa sọ nípa Yorùbá nation ni. Ẹ ṣé gan ni olóòtú God bless you. ẹ ṣé bàbá mo tún ní àwọn ìbéèrè míì fún yín bàbá ṣe ń tẹ̀síwájú. mo wà pẹ̀lú. bàbá wòlíì yìí tún sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mo fẹ́ kẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ tó. bóyá kì í ṣọmọ Yorùbá ni mi ò ní sọ kankan púpọ̀ lórí yẹn ṣùgbọ́n nǹkan tó ń jẹ́ Yorùbá nation wà àwa Yorùbá nation adẹ̀wà tá a lé ní we are more than millions tá a fẹ́ jẹ́ kí ìlú yìí kó pín kólíkálukú ṣe kí ni kí wọ́n lọ lọ́nà tiwọn. A ò bá ìjọba jà a kàn ń sọ fún ìjọba wípé àlóhun tí wọ́n ń ṣe fún wa sẹ́ kò tẹ́ wa lọ́rùn. ṣe kàkà kí ó wá máa rí bẹ́ẹ̀ ẹ pín wa kólíkálukú ṣe kí ni kó máa lọ lọ́nà tiwọn. Ẹ ṣé gan ni òótọ́ ń pè ní Yorùbá nation wa o òun náà lẹ́ni láyà mi Yorùbá nation náà ẹ ṣé gan ni. ẹ ṣé bàbá ìkọ̀kọ̀ ò yé mi nínú ọ̀rọ̀ wòlíì Ifálé yìí mú yìí ṣé Olúwa ló rán wọn ni àbí àwọn ló rán ara wọn torí àwọn àsọtẹ́lẹ̀ tí ẹ ti ń sọ bàbá confam wọ́n ti ń wá sí ìmúṣẹ bọ́tí bàbá yìí kò yé àwọn èèyàn kí àwọn aráalé lè mọ̀ bóyá ìránṣẹ́ Ọlọ́run ni àbí ìránṣẹ́ òkùnkùn. For me, I never see him as a man that God sent.
mi ò rí ìránṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán rárá, èṣù ló rán òun. Pé Olúwa ò lè máa wo àwọn èèyàn ẹ̀ kó máa jẹ̀yà báyìí. Olótù ẹ kọ sílẹ̀, ìlú yìí ò lè pín pẹ̀lú ìrọ̀rùn. Ẹni tó máa tún ìlú yìí ṣe gan wọn ò tí ì bí. Nàìjíríà ni mo sọ pa o, I don't talk about the Yoruba nation. Ẹni tó máa tún Nàìjíríà yìí ṣe gangan wọn ò tí ì bí. Tóun máa fi máa lanu tó máa ní 2025 lolúwa sọ wípé bí àsọtẹ́lẹ̀ ò bá ṣẹ tí ẹ máa bàjẹ́ ni. Wàláì gbogbo ọmọ Yorùbá ń dúró di 2025 tó sọ yìí. Dàílọ́ tó máa mú ọgọ́gọ́ máa ń dùn nínú àwọn ọmọ Yorùbá ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn kò sọpọlọ nínú wọn. So therefore Ọlọ́run kọ́ ló rán yìí, èṣù ló rán. Ọlọ́run bá rán yàn, àwa tó máa padà lọ bèèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣẹ́ni tó ń sọ̀rọ̀ ìṣèwọ̀ ló rán. Dàtọ́ jẹ́ pé wòlíì ni wá, àwa náà dẹ̀ ń bọ́ à ń dó wọn Ọlọ́run, ó dẹ̀ ń bá wa sọ̀rọ̀. Olúwa fi yé wa, ó ní mo fi yé dodo àgbáyé yìí pé sẹ́ àlòlúwa kọ́ ló rán mi, ò mọbi tó ti rí tiẹ̀. Wòlíì dẹ̀ ló pe rẹ̀, kò yé mi, ó pe rẹ̀ ní wòlíì, that's what I saw. Mo rí níbẹ̀ wòlíì, I saw it, the writing there, wòlíì Olaguroye. Ṣé Olúwa kọ́ ló rán o? Kẹ́yìn ọmọ Yorùbá kẹjọ ní dodo àgbáyé tẹ́ tí ń wò wá, don't be confused. Àwọn yẹn kì í ṣe wòlíì Ọlọ́run. Ẹ ṣé gan, God bless you. Ẹ ṣé bàbá. Kí n tẹ̀síwájú nínú ìbéèrè mi torí àwọn aráalé ló ń sọ fún mi pé kí n bá wọn béèrè lọ́wọ́ bàbá confam, mo dẹ̀ ti gbé yín wá, mo ní láti béèrè. Bàbá yìí tún sọ wípé ilẹ̀ Yorùbá ò kì í ṣe ilẹ̀ tí à ń jà fún, kí bàbá wa Sunday Igboho kí wọ́n jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation, kí wọ́n má jà fún Nàìjíríà mọ́. Bàbá kí lẹ lè sọ sí ìyẹn? Fine, ó lè sọ bẹ́ẹ̀, ó lè sọ bẹ́ẹ̀ nítorí pé ó ponú, ó lè sọ bẹ́ẹ̀. Ẹ̀tọ́ Woli Olaguroye ponú, ó lè sọ bẹ́ẹ̀ wípé ìran Yorùbá kì í ṣe nǹkan tí èèyàn lè jà fún. Nítorí ponú, téèyàn bá ponú kò ní ronú ọjọ́ tó máa kú. Àwọn ò ronú ọjọ́ tí àwọn máa kú, tí àwọn máa fi ẹ̀yìn lẹ̀ fáwọn ọmọ wọn, tí ìyà tún máa padà continue lórí àwọn ọmọ wọn. Ẹdúgbò tó bá rí tó ń sọ bẹ́ẹ̀ pé ilẹ̀ Yorùbá kì í ṣe ibi tó lè jà fún wọn, ohun tó ṣe ìyẹn ponú nìyẹn. We will continue to fight this struggling until we get to where we are going. Ṣé ó ponú ló ṣe sọ bẹ́ẹ̀? Òun ò rí ìran wípé òun máa kú lọ́jọ́ kan, àwọn ọmọ tóun bí máa wà láyé. Àwọn àjẹ́ wọn yẹn ni mo sọ fún, mo fún àjẹ́ Olaguroye, mo fún àjẹ́ yín ní 7 days lẹ́yìn ìjọ tó bá ti lè rí fídíò yìí. Àjẹ́ tẹ́ẹ̀jọ fò lórí òfurufú, kì í ṣe plane lọ́lọ́, tẹ́ẹ̀jọ lọ ṣe meeting ní UK yẹn, mo fún yín ní 7 days kẹ́ fi wá yọ sí mi. Tẹ́ bá dẹ̀ dé máa padà síta láti sọ fún gbogbo àgbáyé wípé àjẹ́ nítòótọ́ o, àjẹ́ Woli Olaguroye wọ́n wá yọ sí mi o, kẹ́ tó wá mọ ohun tí wọ́n ń pè ní Ọlọ́run. Àwa ò lóògùn, ṣùgbọ́n a ní Ọlọ́run dẹ̀ ló rán wa iṣẹ́. Láti ìjọ tí Ọlọ́run bá dẹ̀ ti lè rán mi, láti ọjọ́ tó ti rán mi iṣẹ́, tó ti máa rán mi iṣẹ́ sí èèyàn, pàápàá tó bá ní kí n pe orúkọ èèyàn, mi ò tẹ̀rí tó pé òun ló rán mi. Òun ló ní kí n jọ, òun gangan ló ní interview yìí gangan lórí ọkùnrin kó ṣe kí ni, ó ní láti wá sí ayé. Let the world know that they are just a liar. Mi ò sí nínú ọkọ̀ tó máa sọ wípé bóyá ó fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ àwọn. No, anybody can come out. Mi ò sí nínú àwọn tó máa pariwo pé bóyá bàbá yẹn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ òun ló ṣe sọ. No, kò sí nǹkan tó pẹ̀lú yẹn. But God asked me to tell all the world, Yoruba nation, wípé gbogbo ohun tí bàbá ẹ̀yin náà rí náà, ẹ lọ wo fídíò yẹn dáadáa, kò sí ẹni tó kọ́mẹ̀ntì rárá. Àwọn tí wọ́n kọ̀ wò, wọ́n kọ̀ fẹ́ wá wo jargons tó ń sọ ni. They don't comment on it. Nítorí pé jargons ló ń sọ, kò make sense. But to declare it to the whole world, come on, lọ convince àwọn èèyàn. Lolúwa ṣe ní kèmí jáde wípé gbogbo ohun tó sọ yẹn irọ́ ni o. Yorùbá nation struggling is still continue. Kò sóhun tá a lè ṣe sí. Ẹ ṣe gan ni. Nítorí pé kí ni à ń ronú àwọn ọmọ
tí a máa fi sílẹ̀ lẹ́yìn tá a bá lọ kò dé dá káwa jẹ̀yà kí ọmọ wa tún jìyà bí olórin wa kan máa ní kò máa yẹ kí màmá mi jìyà kémi ọmọ tún gbé kàwé. Ẹ ṣe gan ni God bless you olóòtú. Bàbá ẹ ṣé ẹ kú àti àárọ̀ mo sì láwọn ìbéèrè tó pọ̀ níbí báyìí ṣé kí n tẹ̀síwájú àbí kí n dánu. mo wà pẹ̀lú yín tó pé àwọn tá à ń díù pẹ̀lú àwọn èèyàn wa wọ́n fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ àwa dẹ̀kẹ̀rẹ̀ ó kúkú kéèyàn kú lórí òtítọ́ ọ̀rọ̀ ju pé kó wá máa parọ́ lọ kó kú lórí irọ́ o. Ẹ ṣe gan ni olóòtú. Ẹ ṣé bàbá mi. Bàbá tá à ń pè ní wòlíì Ifáléyè mo tún sọ wípé ọ̀gbẹ́ni kan orí adé láti Ọ̀wọ̀ local government ló máa gba orílẹ̀-èdè yìí sílẹ̀. Bàbá kí lẹ lè sọ sí yẹn. àníyàn tí mo dóyó sẹ orí adé kó máa pè wẹ́ ó lè jẹ́ orí adé ló sponsor ẹ̀ kó bọ́ta ó lè jẹ́ 2025 ní orí adé yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ta ó wá sponsor bàbá yẹn pé kí bàbá yẹn lè kọ̀ bọ́ta kó wá bóun sọ àsọtẹ́lẹ̀ pé kó kọ̀ wá sọ fún gbogbo ayé wípé kó wá parọ́ fún gbogbo ayé gbogbo nǹkan tí Olaguroye sọ tí gbogbo ayé náà dẹ̀ tẹ́tí sí irọ́ ló pa. So therefore kò sí orí adé kan tó máa bọ́ta torí ayé bá máa wá bọ́ tó lè bọ́ta 2025 o á jẹ́ pé òun pẹ̀lú bàbá tó wá sọ̀rọ̀ yìí ọjọ́ mọ̀ ní akọ̀ bọ́ta ṣùgbọ́n orí adé ò lè gba ìlú yìí sílẹ̀ ẹ lọ kọ́ sínú ìwé ìrántí yàtọ̀ òun ti sọ tiẹ̀ Olúwadẹ̀ ti sọ lẹ́nu tèmi náà pé orí adé ò lè ṣe kíni kò lè gba ìlú yìí sílẹ̀ tó bá wá di 2025 tí kò bá ṣẹlẹ̀ orógo. Ẹ ṣe gan ni olóòtú. Ẹ ṣé bàbá kí a tó bí mi ni mo ti ń gbọ́ pé Nàìjíríà máa dáa. Bàbá ṣé Nàìjíríà yìí sì lè dáa àbí kí a pín ló dáa jù. Nàìjíríà ò lè dáa ó máa ń dùn mí gan pé ohun èèyàn làwọn èèyàn ń gbọ́ wọn gbóhùn Ọlọ́run tó bá gbé bí Ọlọ́run ṣe gbé mi jáde yẹn tí mo ń sọ gbogbo àsọtẹ́lẹ̀ làwọn èèyàn tẹ̀lé ni àti máa débi tó yẹ ká àti máa débi kan ṣùgbọ́n àwọn èèyàn ò tẹ̀lé èyí àdé aṣọ tiẹ̀ á tẹ̀lé èyí àdé aṣọ tiẹ̀ àwọn èèyàn á tẹ̀lé wọn ò dúró sí ojú kan kí wọ́n gbọ́ ohùn Olúwa. Nàìjíríà ò lè dáa o wọ́n dẹ̀ fi ń hàn wá lójoojúmọ́ pé kò lè dáa tó bá máa dáa ni ṣé EFCC á tún sọ wípé àwọn tí wọ́n ń kówó wọn sínú báǹkì kí ó jẹ́ ìtúnṣe another law yẹn ni o ó tún sọ wọn pé gbogbo àwọn tí wọ́n ń kówó wọn sínú báǹkì kó tún máa investigate bí iṣẹ́ tí wọ́n ń ṣe. Dino wà ń bẹ̀ wọ́n investigate bó ṣe lówó Obi governor ó wà ń bẹ̀ wọ́n investigate bó ṣe lówó Ọbásanjọ́ wà ń bẹ̀ wọ́n báwo lọ ṣe fẹ́ investigate wọn. Ìlú tó ń ní àwọn tí kò lówó lára gbogbo òfin tó wà Nàìjíríà yìí àwọn tálákà nìkan ni wọ́n ṣe é pé kì í ṣe olówó. Ìlú tí kò sí òfin tó múlẹ̀ lọ́dọ̀ àwọn olówó ọ̀dọ̀ tálákà nìkan ni ìlú tí ń fi tálákà jẹ̀yà nítorí olówó. Láti ìjọ́ tí wọ́n ti bí èmi náà gẹ́gẹ́ bó lóòtú ṣe sọ lèmi náà láti ń gbọ́ o dájú wa máa sọ pé Nàìjíríà máa dájú wa ti kú tí wọ́n ti ń bá yín sọ yóò sì tún wọ́ọ̀sì sí ẹ̀yin ẹ lọ́wọ́ gbogbo títì wa tẹ́ ẹ bá dé Ṣàngó wàláì títì Ṣàngó tó lídì sí Kútọ́nù ẹ tó máa mọ̀ pé Nàìjíríà ò lè dáa títì Ṣàngó from títì láti rí Alákùkọ tó lídì Ṣàngó Ọ̀tà Ìjókòó ẹ mọ̀ wípé ìlú yóò lè dá láéláyé títì tó lead from a country to another country because that was the road that lead to Kútọ́nù wọn ò rí túnṣe. Olótú àti gbogbo àwọn tó ń wò wá ẹ má jẹ́ ká tọra wa Nàìjíríà ò lè dá mọ́ Ọlọ́run gan ò gbọ́ àdúrà Nàìjíríà mọ́ mi ò wá sọ tó bá dánìkan gbàdúrà ẹ fúnra ẹ tó jẹ́ pé tiẹ̀ mi ò dẹ̀ tún sọ tó bá gbàdúrà fún Yorùbá nation Ọlọ́run máa gbọ́ ṣùgbọ́n lórí Nàìjíríà yìí gbogbo wòlíì tó parapọ̀ tọ́lọ́run gbọ́dọ̀ lórí Nàìjíríà yìí gan Ọlọ́run ò gbọ́ irọ́ ló ń pa. Ẹ ṣe olótù. Ẹ ṣé bàbá mi wòlíì yìí tún sọ wípé ẹlẹ́mìí òkùnkùn ni àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè wa bàbá kí lẹ fẹ́ sọ sí yẹn. Ẹlẹ́mìí òkùnkùn tó bá yẹ pé ẹ̀mí òkùnkùn ló ń darí orílẹ̀-èdè wa á jẹ́ pé ẹ̀mí òkùnkùn ló ń darí Afghanistan náà nìyí.
tó bá pé ẹ̀mí òkùnkùn ló ń darí orílẹ̀-èdè tiwa ní Nàìjíríà á jẹ́ pé ẹ̀mí òkùnkùn ló ń darí Kuwait, Iran, Palestine nìyẹn. tó bá pé ẹ̀mí òkùnkùn ló ń darí orílẹ̀-èdè Nàìjíríà á jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ló ń darí Israeli nìyẹn. orí ẹ̀ ti dàrúṣẹ́. ẹ̀mí òkùnkùn kọ́kọ́kọ́ ló ń darí Nàìjíríà. ìfẹ́ wípé mo fẹ́ràn ara mi ju ẹ lọ òun ló ń ba Nàìjíríà jẹ́. that is all. ẹ má jẹ́ ká tanra wa. that is the best answer I can give to the question you ask. akéèyàn fẹ́ràn Bíbélì dẹ̀ sọ pé fẹ́ràn ẹnì kejì rẹ. ṣé gẹ́tì mi ṣùgbọ́n ó ti yí kú òun bẹ́ẹ̀. ihun tó ba Nàìjíríà yìí jẹ́ tó ń darí Nàìjíríà yìí gangan ni wípé a fẹ́ràn ara wa ju ẹnìkejì. tó bá dẹ̀ ti fẹ́ràn ara ẹ ju ẹnìkejì lọ o kọ̀ kẹ́nikẹ́ni bọ̀dì má kú nìyẹn o kọ̀ kẹ́nikẹ́ni bọ̀dì má ya wèrè nìyẹn o kọ̀ kẹ́nikẹ́ni má jẹun jẹ nìyẹn o. ṣé o gẹ́tì mi o kọ̀ kẹ́nikẹ́ni má sunlé o bá mú wọn kọ́ má sun gádà. nítorí ẹ̀ ló ṣe máa rí èèyàn tó edidi gómìnà tó kú ní Ìbàdàn nínú ọdún tó kọjá bí ọdún tó kọjá bí nǹkan gómìnà tó kú just recent ẹ̀yin mọ estate tó ní ni nígbà tó máa sin tán wọ́n tún wá gbé èsì síbi tí wọ́n sin sí kẹ́lẹ̀ rí. ó fẹ́ràn ara wọn ẹni tó ti kú tẹ́ ti gbé wọnú ilẹ̀ tẹ́ tún gbé èsì síbi tí ẹ sin sí. that is the problem. wọ́n fẹ́ràn ara wọn ohun tó ẹ̀mí orí wòlíì ti yí kò mọ tó sọ kì í ṣe wòlíì ènìyàn lásán ni. this man is just an ordinary person. tẹ́ bá wò dáadé máa ń pé yà ń jẹ ìyà tó bá wo aṣọ tó wọ̀ aṣọ tó fi ṣe interview yẹn wà á rí pé aṣọ lab coat tí wọ́n máa ń rán fún àwọn ọmọ sáyẹ́ǹsì ọmọ sáyẹ́ǹsì tó máa ń sáyẹ́ǹsì school òun ló rán. ìyà ń jẹ́ ó lè pé ìyà tó ń jẹ́ yẹn ẹ̀jẹ̀ ti ta sínú lọ́pọlọ. tẹ́ bá wo ẹ̀yìn ẹ̀ ibi tó ti ṣe interview ẹ mọ̀ pé kọ́tìnì tó wà ń bẹ̀ kọ́tìnì yẹn boss corner ni. so therefore kò sí nǹkan tí ó jọ ohun tó ń sọ kò dẹ̀ tún fi ohun wé ohun. ṣé ń gẹ́tì mi ìlú yìí ò lè dà kò sọ̀rọ̀ lórí ẹ̀. Nàìjíríà ni mò ń sọ o àfi tá a bá pé ẹ ṣe gan ni. ẹ ṣé bàbá fún ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ní El Adonai Zaboti Voice TV ẹ má gbàgbé láti share fídíò yìí. bàbá kí ẹ tó máa lọ lórí ètò yìí mo fẹ́ kẹ́ bá mi gbàdúrà bí ẹ ṣe máa ń gbàdúrà fún iléeṣẹ́ wa kẹ́dẹ̀ fún àwọn aráalé ní ìmọ̀ràn lórí ọ̀rọ̀ Yorùbá Nation. ẹ ṣé bàbá mi. orúkọ Jésù iléeṣẹ́ yín ò ní jóná. àmín. Adonai Saboti El Adonai Saboti Voice TV lórúkọ Jésù ò ní jóná. àmín. ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń jẹ́ adátẹrù rẹ̀ náà lórúkọ Jésù ayé yín ò ní bàjẹ́. àmín. gbogbo ẹ̀yin tí ń wò wá lórúkọ Jésù ibi ògo nígbà tá a bá dé orílẹ̀ Yorùbá Nation yìí bí ògo tẹ́ fẹ́ jẹ́ Ọlọ́run máa padà gbé yín náà débẹ̀. ẹ ò ní kú sí ọ̀nà bí èéfín lórí ọ̀rọ̀ Yorùbá Nation. ìkejì náà ni pé ohun tí mo wá sọ fún gbogbo wa pátá ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ bá sọ wípé kò kàn yín ó máa bàjẹ́ sí ni o. ẹ jẹ́ ká dìde a ò bá ìjọba jàṣẹ. mo sì tún tẹnu ó ti di ẹlẹ́ẹ̀kejì tí mo máa tẹnu mọ́ nínú fídíò yìí àwa ò bá ìjọba jà. ohun tá a kàn sọ fún ìjọba Nàìjíríà ni wípé wọ́n ń fìyà jẹ wá ó tán a ò dẹ̀ fẹ́. tí wọn ò bá wá lè gbà wá kí wọ́n ṣe kí ni kó ṣe wá bí wọ́n ti bá wá láti sọ kò yẹ pé kó tó wọn máa bà nǹkan jẹ́. ẹ jẹ́ ká jọ gbárùkù ti ọ̀rọ̀ Yorùbá Nation gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa ẹ ṣe gan ni. láìpẹ́ ojú àtútúrà rí ṣùgbọ́n tí Olúwa ní káwa sọ lórí ọ̀rọ̀ ìránṣẹ́ tó pèrè ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run táwa rí pé ìránṣẹ́ èṣù tí pàápàá ohun tó sọ tó jẹ́ wípé Ọlọ́run kọ́ ló rọ yìí tó ń jẹ́ Olaguroye lè yìí mú ẹjọ́ kì í ṣe ohun tí Ọlọ́run rán. ẹ ṣe gan ni olóòtú God bless you. ẹ ṣé ó dàbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa á tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.